gúnugún ikú léwe dandan wàá dàgbà wàá darúgbó dandan. èrò gbọ́ngàn lọ́jọ́ ibi ó adúmáradẹ́mi obìnrin rẹ̀ chief mrs àṣàbí ó omi olódì o ìgbà ọdún láyọ̀ ọdún kan mọ̀mọ́ ní fún ọ happy birthday to you o aṣíwájú o happy birthday to you o wọn lọ́jọ́ ìbí happy birthday to you o aṣọ́dún mọ́dún láwa aṣọ́dún mọ́dún o aṣoṣùmọṣù làwa aṣoṣùmọṣù ìyá mọ́dún ìgbàlẹ̀ rẹ̀ lé ní àwọlé rẹ̀ lé ní ó ní búrìbúrì kó jíjọ ẹ̀sìn lọ́lá ọlọ́run ọba wàá gbọ́ bí olúgbó ti gbó wàá gbọ́ bí olúgbó ti gbó nínú owó nínú ọlá àtà ikú tí ń ṣe balẹ̀ wọ̀rọ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ọ̀bẹ níbẹ̀ ṣu o àtẹ́lẹsẹ̀ àṣìmọ̀bẹ̀ náwó ojúmọ́ onímọ̀ kamáràn mọ́bí lórí àtẹ chief mrs àṣàbí omi olódì aṣíwájú olórìṣà wo Orisalewe Worldwide ìyá ọba ètùtù ìṣẹ̀ṣe olórìṣà worldwide happy birthday to you ìyá rábìyàtù happy birthday to you ìyá símbì yàtù ìwọ ni mo mọ̀mọ́ ń pèrè ìyá wàwù ìwọ ni mo ń pèrè ní ìyá fawaz ìwọ ni mo mọ̀mọ́ ń pèrè ní ìyá abdulsalam àmọ̀wò ìwọ ni mo mọ̀mọ́ ń pèrè ní. ìgbà ọdún láyọ̀ ọdún kan mọ̀mọ́ ni òwò jẹ́ òkúkú yálé bàbá tó bí ọlọ́mọ ògógó ní ọmọ kúlódò ọmọ kúlómi ọmọ òkú ẹ̀kọ́ ìjàdù àkàrà lẹ́yìn ọmọ bónírú bá wá mi délé ẹgbẹ́ mo bógiri ro di awo bóníyàn ló bá wá mi délé ẹgbẹ́ mo bógiri ro di awo ògiri dá mọ́sù bá bọ̀ lẹ́ àṣàbí o ògiri dàgbà tán bàbá ti ṣe là kékeré ògiri ìyẹn tẹ́lẹ̀ borídò oníṣẹ́ tí baba ńlá wọn fi wọ́n ṣe ìyẹn lè ro gògó ẹ kúrò lódò ọmọ mariwo fẹ́ fàṣọ awo òkú orí lè jà wọn àgbà gbó òkú ẹ̀fọn lè jà wọn àgbà ọ̀dàn òkú erí gbígbó gbogbo lè jà wọn àgbà lù bámbám èrè gbígbó ọmọ tó ti tọ́jú alẹ́dẹ̀ ní ìdàgọ̀ mọ́dàrọ̀ mìíràn lágùrì òótọ́ kíni ni wọ́n gbomi odò ní kókó àṣàbí ò tarara ni wọ́n gbomi odò pẹ̀lá sígbà náà kò mí lórúkọ odò tó ti gbórílé wa ìkan bẹ lọ́yọ̀ ọmọ kọ ìkan bẹ lọ́yọ̀ ọmọ jẹ ìkan tó kún bẹ lẹ́kùnlé ògbélé ìfaromi wọ́n rán mi ní èmi kọ́ mọ́ rárá mi àṣẹ́dọ̀wọ́ ẹni tó rán mi wá fàwásà kan ní omi ìlànà lónìí mọ́kíọ́ abdulsalam àmọ̀wò ó ní mọ́kíọ́ pé long life and prosperity yo àṣàbí o ìgbà ọdún láyọ̀ ọdún